Yorùbá bọ̀ wọ́n ní ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn. Wọ́n ní kó sọ ìwà tó lòdì sí ìwà ọmọlúàbí 5 tó lè sọ ni di èrò àhámọ́, tó lè sọ ni di èrò ẹ̀wọ̀n. Ìwà 5 tó lòdì sí ìwà ọmọlúàbí. Yorùbá dùn lásà, ó dùn lásà. Yorùbá dùn lọ́rọ̀, ó dùn lọ́rọ̀. Yorùbá dùn lẹ́wà, ó dùn lẹ́wà. Yorùbá dùn létè, ó dùn létè. Yorùbá dùn níṣe, ó dùn níṣe. Yorùbá dùn lẹ́wà, ó dùn lẹ́wà. Yorùbá dùn lọ́rọ̀, ó dùn lọ́rọ̀. Yorùbá dùn níwà, ó dùn níwà. Ìbàrẹ̀ Èdùmàrè ọba dẹ̀dá ṣẹ̀dá tó ń gbénu Wúndé Aṣọlá tó tún gbénu Adélébọ̀ Ọ̀ṣẹ́wà. Adúpẹ́ o torí pé wọ́n ló tún fún wa lórí ọ̀fẹ́ àti àǹfààní lọ́sẹ̀ tòní láti tún wá sórí ètò wa kan náà ni ètò yín, ètò wa Yorùbá wa lórí ẹ̀rọ móhùnmáwòrán African Children Network. Orúkọ tèmi ni Olúwayẹmí Aya Dàda. Èmi ni ọmọ olúfẹ̀ àgbùre, ọmọ adádé owó rẹ́mọ. Èmi lọmọ olódò kan ò téréré, ọmọ olódò kan ò tàràrà. Odò kan tó sàn wéréke, ó sàn wéréke, ó dẹ̀yìn kùnlé ọṣílẹ̀, ó dàbàtà. Ajá kẹ́kẹ́ ojú ò gbọ́dọ̀ bòmú, àbàbàjọ ò gbọ́dọ̀ bu wẹ́sẹ̀. Òbúrú onísọ̀bọ̀rọ̀ ní òbomi odò náà pẹ, ànísọ̀bọ̀rọ̀ lè mi, ó di dandan kí n máa bá lábẹ́. Èmi lọmọ ojú rábẹ́sá tí ò gbọ́dọ̀ ṣòdo. Ẹ káàbọ̀ lónìí sórí ètò náà Yorùbá wa. Adúpẹ́ púpọ̀. Mo fẹ́ kẹ́ wá nǹkan fìdílé kẹsì fìdílé nǹkan láti máa gbádùn ètò náà. Ẹ rí mọ̀ dájú wípé lọ́sọ̀ọ̀sẹ̀ bá ṣe máa ń mú àwọn ọmọ wa wá nìyẹn, nítorí pé Yorùbá wa, èdè wa, àṣà wa àti ìṣe wa kò gbọ́dọ̀ parun, kò sì ní parun. Níwọ̀n ìgbà tá a bá ti ń fi àwọn ọmọ yìí mọ̀nà wípé báyìí là ṣe ń sọ, báyìí là ṣe ń ṣe, báyìí là ṣe ń wù ní ìwà, ó di dandan gbogbo àwọn èdè ọmọlúàbí, ìwà ọmọlúàbí àti ìṣe ọmọlúàbí kò ní dásẹ̀ nínú ayé wọn. A lè rá wọn fi lélẹ̀ lọ́wọ́. A lè rí wọn fi lélẹ̀ lọ́wọ́. Kò ní ṣe wípé ńgbà tí gbogbo wa bá wá re bí àgbáre, ẹ̀rù wa máa bà wá ká tó lọ pé ṣáà lè rọ́mọ fi lélẹ̀ lọ́wọ́ báyìí. Èyí mú kó dá wa lójú wípé kò sí ìbẹ̀rù fún wa mọ́, kò sí ẹ̀rù kan lẹ́gbẹ̀rún ẹ̀kọ́, ta ìdùn ọbẹ̀ nìkan ló kù, kò sì ní síta ìdùn ọbẹ̀ kankan ní agbọn tàwọn ọmọ wa lónìí. A tún ti mú wọn wá àwọn ọmọ olóríire, àwọn ológo ògo orílẹ̀-èdè yìí ni wọ́n. A tún ti kó wọn wá lónìí láti wá tún figagbága lórí èdè Yorùbá, lórí àṣà Yorùbá àti ìṣe Yorùbá. Èyí ló mú kí n dárin Yorùbá wa, Yorùbá wa, Yorùbá wa, Yorùbá wa. Àwa la láṣà ọmọlúàbí, àwa la lédè ọmọlúàbí, tiwa níṣe ọmọlúàbí. Àwa ọmọ Odùduwà, ẹ gbé lárugẹ, óyá óyá, ẹ gbé lárugẹ. Àṣà wa kò má gbọ́dọ̀ bàjẹ́, ẹ gbé lárugẹ. Ìṣe wa kò má gbọ́dọ̀ bàjẹ́, ẹ gbé lárugẹ. Èdè wa kò má gbọ́dọ̀ bàjẹ́ o, ẹ gbé lárugẹ. Ẹ ṣé púpọ̀ ẹ̀yin ará ilé, ó di dandan. Ẹ jẹ́ ká gbé àṣà wa lárugẹ, ẹ jẹ́ ká gbé èdè wa lárugẹ, ẹ jẹ́ ká gbé ìṣe wa lárugẹ, kí àwọn àtọ̀húnrìn wa kán má bàa wá kọ́ wa lédè wa, kán má bàa wá kọ́ wa láṣà wa, kán má bàa wá kọ́ wa ní ìṣe wa. A dúpẹ́ púpọ̀. Mo fẹ́ ká ẹ fìdílé nǹkan, ẹ wá nǹkan fìdílé. A ní àwọn ògo orílẹ̀-èdè, a ní wọn ní ibí lónìí tí wọ́n fagagbága nínú ètò yìí. Mo sì mọ̀ dájú wípé nígbà tẹ́ bá ń gbọ́ bí wọ́n ṣe máa rọ́ bí odù, tí wọ́n máa rọ̀ bí òwe, ẹ̀yin gan ẹ mọ̀ pé lótìtọ́ àti lódodo ọmọ Yorùbá pọ́nbélé ó ní àwọn ọmọ mi tí wọ́n wà ní ìhà yìí ní àti ìhà kínní àti ìhà kejì pẹ̀lú mi lónìí. Tó láti abala apá ọ̀tún mi ń bí yìí, kí lorúkọ rẹ̀ arákùnrin? Mo rí bó ṣe gẹ̀fìlà rẹ̀, ó wù mí púpọ̀. Sọrúkọ rẹ fún mi, orúkọ rẹ, ibi tó ti wá, ilé ẹ̀kọ́ rẹ àti ọmọ ọdún tó jẹ́.
Orúkọ mi ni Azeez Túndé. Azeez Túndé. Mo wá láti St. Michael sí Anesco Òkèsè ní Ìbàdàn. Òkèsè ní Ìbàdàn. Ó tó ọmọ ọdún mélòó báyìí? Mo ti tó 13 years. Ọmọ ọdún 13 là á pè é ní èdè Yorùbá. 13. Ó yá sọ bẹ́ẹ̀. Sọ sókè. Mo ti tó ọmọ ọdún 13. Ọmọ ọdún 13. Ọmọ ìlú bo ni ọ́? Ọmọ ìlú Ìbàdàn. Ọmọ ìlú Ìbàdàn. Ṣé o lè kí oríkì Ìbàdàn fún mi? Ìbàdàn Mèsì Ọ̀gọ̀, nílé Olúyọ̀lé, ìlú Ògúnmọ́lá, ọlọ́dọ̀gbò kẹ̀rí lójú ogun, ìlú Ìbíkúnlé, alágbára jàyàjàyà, ìlú Àjàyí, ògbórí ẹ̀fọ̀n sí filafila, ìlú Látòsà, ìlú Látòsà, ìlú Látòsà, ìlú Látòsà, Ààrẹ Ọ̀nà Kakanfò, Ìbàdàn, 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 ọmọ àjò òsùn, ọmọ àjẹgbẹ́ òfìkà àwọn fọ́rímù, Ìbàdàn májàmájà, Ìbàdàn májàmájà, Ìbàdàn májàmájà, Ìbàdàn májàmájà, bí tọjọ́ kìíní àná, èyí tó jẹ́ ládùúgbò gbogbo ológun, Ìbàdàn kì í bá ní sọ̀rọ̀ ẹ̀mí lọ sógun. Bẹ́ẹ̀ni. Ìbàdàn, 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 Ìbàdàn tí ń bo nílé títí gbàlejò, Ìbàdàn, ẹlẹ́ẹ̀lẹ́ lomi, tẹrú tọmọ láìpò mu, àṣejì ẹ lomi, àbù ẹ̀bùn nílẹ̀ Ìbàdàn, a kì í wáyé ká mọ̀ làwọn kan lára ìjà gbowó làwọn Ìbàdàn. Ẹ máa ń pàtẹ́wọ́ fún ẹ dákun ẹ máa ń pàtẹ́wọ́ fún ẹ rí ibi tó kì í lọ gan ẹ rí gbogbo ó kì í dáṣèjì rẹ ó tún kì í padà wá ìfà ó yẹ mo gbóṣùbọ̀ káre fún ọ tọ ẹ̀yin ńkọ́ sọ̀rọ̀ sókè o. Orúkọ mi ní Oyèlákin Abdullahi. Oyèlákin. St. Michael sí Òkèsè ní Ìbàdàn. Ọmọ ìlú bo ni ọ́? Ọmọ ìlú Ìbàdàn. Àwọn Ìbàdàn pọ̀ o tó ọmọ ọdún mélòó? Ọmọ ọdún 10 years. Ọmọ ọdún 10. Ó yá sọ bẹ́ẹ̀ ọmọ ọdún 10. 10 ni ọ́. Tọ́ mo wá yí ká sí apá kejì níbí yìí. Ibẹ̀ ni mo ti rí àwọn ọmọ Army Children School Basic School àbí? Bá ń dárúkọ rẹ̀. Abdulsalam Abdulrahman. Láti ilé ẹ̀kọ́. Báràkì. Láti ilé ẹ̀kọ́ Báràkì. Ológun. Mọ́kọ́lá Ìbàdàn. Mọ́kọ́lá Ìbàdàn. Ó tó ọmọ ọdún mélòó? 11. Ọmọ ọdún 11 ni ọ́. Ìlú bo ló ti wá? Ọmọ ìlú bo ni ọ́? Láti ìlú Ìbàdàn. Orúkọ rẹ̀? Orúkọ mi ni Oyèṣọlá Kọ́yùm. Oyè sọ̀rọ̀ sókè Kọ́yùm ó yá sọ̀rọ̀ sókè dáadáa. Wá láti ilé ìwé Báríkì ọmọ ológun Mọ́kọ́lá. Ìbàdàn. Ọmọ ọdún mélòó ni ọ́? Ọmọ ọdún 13. Àwọn ọmọ ọdún 13 ni ọ́. Tọ́ ìlú bo ni wọ́n gangan? Ọmọ ìlú bo ni ọ́? Ẹ pàtẹ́wọ́ fúnra yín. Ẹ pàtẹ́wọ́ fúnra yín. Lórí ètò lónìí yìí a ní bí ìbéèrè 12 ni nínú èyí tí àwọn ọmọ wa lábala kìíní àti abala kejì tí wọ́n ti ní àǹfààní àti máa mú ìbéèrè 5 péré ní ẹlẹ́yọ ẹ̀yọ láwọn máa ṣe ìbéèrè 5 péré o ni wọ́n ní àǹfààní sí lórí ètò lónìí yìí bí wọ́n bá ṣe mú tí wọ́n ń dárúkọ nọ́mbà ìbéèrè wọn òun náà láwọn máa fi ní a ó máa pè é síta fún wọn ẹ máa bá wa ká lọ ó yá mú béèrè kan sọ. Ìbéèrè 100. O ṣeun béèrè 100. Ìbéèrè 100 sọ wípé ọjà tí àwọn ọmọdé kọ́kọ́ ná ní ìgbà kékeré wọn kí la ti ń pe ọjà bẹ́ẹ̀ tí wọ́n kọ́kọ́ ná nígbà tẹ́ wà ní kékeré àwọn ọjà ẹ tún sì wà lójú ọjà òun náà báyìí náà ọjà téèyàn máa ń kọ́kọ́ ná nígbà kékeré àwọn eré tẹ́ máa ń ṣe àwọn eré tẹ́ máa ń ṣe o eré ìrọ̀lẹ́ ó lórúkọ Yorùbá yìí pè ní eré ìrọ̀lẹ́ kò yí ṣe mọ̀ pé o lè rí ọmọ Yorùbá kó máa ṣeré lábẹ́ òrùn gangan bó tilẹ̀ ṣe pé nígbà bí nǹkan ṣe rí nsìn yìí inú òrùn lẹ́yìn tí máa ń gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá hàn ṣùgbọ́n ní títí àtijọ́ eré ìrọ̀lẹ́ yẹn ó ní tí àwọn bàbá wa máa ń pè é
kí náà máa ń pè é. Ó ti ń lọ o. Ṣé fẹ́ káwọn àwọn kejì kan fi ṣe ìfàjẹ àwọn St. Michael? Ṣé kán fi ṣe ìfàjẹ? Màá kàn fún yín ní ìlàjì nítorí pé ó sọ pé eré ìrọ̀lẹ́ tó ó bọ́ sọ́dọ̀ yín. Eré kí la máa ń pè é? Eré ìrọ̀ kìí ṣe eré àlọ́. Ó ní tí wọ́n máa ń pe eré àlọ́ yẹn gangan. Lóko tí wọ́n máa ń pè é. Tọ́ mo fi bá yín mú, mo fi bá yín lójú ẹ pé gbọ́n. Eré òṣùpá. Ṣé ẹ gbọ́ rí? Ẹ tí gbọ́ rí? Eré òṣùpá ni. Eré òṣùpá nígbà tí gbogbo oòrùn ti lọ, oòrùn ti wọ̀. Tó jẹ́ pé òṣùpá ló wá ń bóde ní àsìkò yẹn tí ó ràn gangan tí ó mọ̀ tani lára mọ́ nígbà tí òṣùpá, eré abẹ́ òṣùpá la máa ń pè. Ó yẹ pàtẹ́wọ́ fèmí náà. Tọ́ ẹ ṣeun púpọ̀. St. Michael ó dọ̀wọ́ yín. Ìbéèrè wo? Ẹ mú 85. Kí là ń pè 85 ní èdè Yorùbá? Kí là ń pè 80? Ọgọ́rin. Ọ̀rìn nígbà tó bá ti ń jẹ jáde lẹ́yìn igba la máa ń sọ wọ́n ní ọ̀rìn. Ọ̀tà, òjì, ọ̀rìn, ọ̀tà, òjì, óyá tàbí okòó. Kí wá ní 85 máa jẹ́? Tí 80 bá jẹ́ ọgọ́rin, kí ni 85 máa jẹ́? Márùndínláàádọ́rùn ni nítorí pé a ti ń lọ sórí 90, ó ti di márùndínláàádọ́rùn. Ó yẹ sọ sókè o. Márùndínláàádọ́rùn. Ó yẹ pàtẹ́wọ́ fúnra yín. Márùndínláàádọ́rùn. Sọ. Yorùbá bọ̀ wọ́n ní ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn. Wọ́n ní kó sọ ìwà tó lòdì sí ìwà ọmọlúàbí 5 tó lè sọ ni di èrò àhámọ́, tó lè sọ ni di èrò ẹ̀wọ̀n. Ìwà 5 tó lòdì sí ìwà ọmọlúàbí tó lè gbé ni, tó lè sọ ni di ẹni àhámọ́. Ṣùgbọ́n ká tó dáhùn ìbéèrè, ẹ jẹ́ a kàn sí wọn lókè lọ́hùn. Ẹ̀yin bàbá wa àtẹ̀yin ìyá wa, ẹ ṣé gan. Ẹ máa bá wa wo African Children Network lórí ètò Yorùbá wa. Ẹ ṣáà máa bá wa tẹ láìkì, ẹ máa kọ́mẹ́ntì kí wọ́n ṣàlàyé ṣe o. Ẹ tún káàbọ̀ sórí ètò. Gẹ́gẹ́ bá ṣe ń sọ lọ lẹ́ẹ̀kan, ẹ ní pé ìbéèrè 95 òun lẹ mú. Òun náà ló sì sọ, ó ní sọ ìwà 5 tó lòdì sí ìwà ọmọlúàbí tó lè sọ ní dèrò ẹ̀wọ̀n. Mo ń gbọ́. Tí a máa parọ́. Irọ́ pípa. Ó yá, mo gbà bẹ̀. Olè jíjà. Ẹni tó ń gbá yẹn. 419. Ok, ẹ jẹ́ àgbà bẹ́ẹ̀. Àwọn 419. Àwọn oníjìbìtì. Jìbìtì lílù. Ó yá, mo ń gbọ́ o. Ó di 3 o. Ẹni tí ò gbọ́ràn sóbì lẹ́nu. Tí ò gbọ́ràn sóbì lẹ́nu. Ó lè sọ dèrò ẹ̀wọ̀n náà. Àìgbọ́ràn náà ẹ jẹ́ àbá gbà bẹ́ẹ̀, ẹ jẹ́ àgbà wọlé fún bẹ́ẹ̀ pé àìgbọ́ràn. Ẹni tí tó ṣàìgbọ́ràn sóbì. Ó yá. Ẹni tó ń ṣe nǹkan táwọn ọ̀rẹ́ rẹ̀ ṣe tí ó sì dá. Irọ́. Gbogbo àwọn ìwà yẹn náà ni ò dáa. Gbogbo ẹ̀ náà lẹ mọ̀ tó sì ń ṣẹlẹ̀. Tọ́ mo bọ́ sí ọ̀dọ̀ àwọn. Mo ń gbọ́ kìnnì. Ẹni tó fipá báyẹn lò. Ó gbìyànjú. Ó ti gbìyànjú. Ẹ bá ń pàtẹ́wọ́ fún. A tó ń fipá bá nílò. Orin ìwà kan wà tí wọ́n máa ń kọ fún wa ní àtijọ́ ń gbà yẹn, mo kàn fẹ́ mú wọlé ni. Ó ní kí ni n ó fò lè ṣe láyé tí mo wá, kí ni n ó fò lè ṣe láyé tí mo wá, ayé tí mo wá kàkà kí n jalè máa kúkú ṣẹrú, kí ni n ó fò lè ṣe láyé tí mo wá. Ó yẹ pàtẹ́wọ́ fúnra yín.
ẹ pàtẹ́wọ́ fúnra yín dáadáa. Bẹ́ẹ̀ ni àwọn ìwà búburú nìyẹn. Àbẹ̀tẹ́lẹ̀ gbígbà ara ìwà tó lè sọ ni di èrò ẹ̀wọ̀n ni. Olè jíjà, ìfipábánilò, ó ń sọ ní dèrò ẹ̀yìn, ó ń sọ ní di èrò ẹ̀wọ̀n lónìí. Then ṣíṣe ẹgbẹ́ òkùnkùn ó ń sọ ní ó ń gbé ní dẹ́wọ̀n lónìí. Then gbígbé egbòogi olóró, gbogbo ẹlẹ́mọ gbígbé egbòogi olóró. Tọ́ ẹ ṣeun. Àmì ilé ẹ̀kọ́ Army Children, ìbéèrè tiyín. 202. 202 92. À ń pè ní 252. Ó yá sọ bẹ́ẹ̀. 292. 252. Báwo ni a ṣe ń kí àwọn tó ń tayò nílẹ̀ Yorùbá? Àwọn tó ń tayò nílẹ̀ Yorùbá. Ìyá mò ń gbọ́. Báwo ni a ṣe ń kí àwọn tó ń tayò nílẹ̀ Yorùbá? Yá. Àkókò yín ti ń lọ. Tọ́, bọ́ sọ́dọ̀ yín, báwo la ṣe ń kí àwọn tó ń tayò nílẹ̀ Yorùbá? Àròkọ bọ́dúndé. Kì í ṣe bẹ́ẹ̀ o, ò gbá o. Báwo la ṣe ń kí àwọn tó ń tayò nílẹ̀ Yorùbá? Ó gbìyànjú, ò gbà. Àwọn ta la ń kí ní àròkọ bọ́dúndé ní ilẹ̀ Yorùbá? Àwọn àgbẹ̀ là ń kí bẹ́ẹ̀. Ó yá, báwo la ṣe ń kí àwọn tó ń tayò ní ilẹ̀ Yorùbá? Ẹ pé ẹ sọ̀rọ̀, mo fi bá yín lójú, mo fi bá yín nímú. Mo kọ́ta, mo kó pè. Wọ́n wá dá lóhùn wípé ọ̀tá ń jẹ, òpè ò gbọ́dọ̀ fọ́hùn. Ó yẹ sọ bẹ́ẹ̀ o. Mo kọ́ta, mo kó pè. Ó yá. Mo kọ́ta, mo kó pè. Wọ́n á wá fún lésì wípé ọ̀tá ń jẹ, òpè ò gbọ́dọ̀ fọ́hùn. Ta lọ̀tá, ta lòpè? Ẹni tó ń gbégbá orókè nídìí ayò tí wọ́n ń ta là ń pè ní ọ̀tá. Òpè ni ẹni tí ó ń fìdí rẹmi tí ò jẹ. Ṣùgbọ́n ẹni tó ń jẹ sásásá òun là ń pè ní ọ̀tá. Ó yẹ pàtẹ́wọ́ fèmí náà. Ẹ ṣé. St. Michael, ó kàn yín. 350. Tó jẹ́ kí ni èdè Gẹ̀ẹ́sì ẹ̀? 103 náà. 350. Ó yá sọ bẹ́ẹ̀. Sọ jáde. 350. Ṣé ẹ ti gbọ́ àbẹ̀tẹ́lẹ̀ rí? Wọ́n bá ní àbẹ̀tẹ́lẹ̀. Kí ni àbẹ̀tẹ́lẹ̀? Rárá, mo fẹ́ràn ẹ bó ṣe sọ̀hún torí àwọn ọ̀rọ̀ Yorùbá kan wà tó jẹ́ pé bó ṣe rí bí wọ́n ṣe kọ́ bẹ́ẹ̀ náà ni ìtumọ̀ rẹ̀, ṣùgbọ́n kì í ṣe eléyìí àbẹ̀tẹ́lẹ̀. Irọ́, kí ni àbẹ̀tẹ́lẹ̀? Pa owó ẹ̀yìn. Owó ẹ̀yìn tí wọ́n ti bẹ̀ tẹ́lẹ̀ wípé wá tí n bá fún ọ ní nǹkan báyìí tí mo fẹ́ kó o ṣe fún mi rèé. Owó ẹ̀yìn là ń pè é. Wọ́n kàn pé lówó ẹ̀yìn jáde ni kẹ́ lè mọ onírúurú orúkọ tá a máa ń pe onírúurú ìṣe tàbí onírúurú ìwà nínú èdè Yorùbá. Owó ẹ̀yìn. Ẹ bá ń pàtẹ́wọ́ fọ́mọ tó gbà wọn. Army Children's School. Ìbéèrè kẹta yín. 104 tí ṣe 84. 4. Ó yá sọ bẹ́ẹ̀ o. 4. Ìbéèrè 4 sọ wípé ta ni olórí ogun ilẹ̀ Yorùbá? Alákàkọ́.
olórí ogun ilẹ̀ Yorùbá. Ìṣaláka Jagunjagun. rárá. Ìyá gbìyànjú sí ìwọ náà gbìyànjú. Wọ́n fi ẹnìkan jẹ oyè yẹn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, kò tíì pẹ́ púpọ̀ tó jẹ oyè yẹn. Yáyáyáyá. Ta ni olórí ogun ilẹ̀ Yorùbá? Kí là ń pè é? Kí lorúkọ oyè rẹ̀? Ẹ pé gùn. Olórí ogun ilẹ̀ Yorùbá ó ní Ààrẹ Ọ̀nà Kakanfò. Mo sọ fún yín pé wọ́n jẹ́ lẹ́yìn kò pẹ́ nílọ́lọ́ yìí ni wọ́n jẹ́. Ó yẹ sọ bẹ́ẹ̀ o. Ààrẹ Ọ̀nà Kakanfò. Ẹ pé dáadáa, ẹ pé síta. Kakanfò. Tọ́. Ìbéèrè tiyín kẹta. 83 mẹ́tàlélọ́gọ́rin. Eléyìí ní í ṣe pẹ̀lú àrokò. Tí ọba tó bá fi ọ̀pá àṣẹ ránṣẹ́, nínú méjì yìí ni ó jẹ́ èrèdí tó fi ọ̀pá àṣẹ ránṣẹ́. Màá dárúkọ méjèèjì fún yín, ẹ wá mú ẹyọ kan nínú ẹ̀ tó ṣe òun gangan ló jẹ́. Àkọ́kọ́ ni ọkàn ọba wà níbẹ̀ ṣùgbọ́n kò ráàyè. Ìkejì ni pé ọba ń pè é ní kíákíá. Èwo nínú méjèèjì? Ọkàn ọba wà níbẹ̀ ṣùgbọ́n kò ráàyè. Ìkejì ni pé ọba ń pè é ní kíákíá. Tí ọba bá fi ọ̀pá àṣẹ ránṣẹ́. Ó mọ̀ pé tó bá ti mú ẹyọ kan ó mú náà nìyẹn. Kò sì sí bónọ́ọ̀sì mọ́. Ọba ń pè ní kíákíá. Ọba ń pè ní kíákíá rárá. Ò gbà. Gbogbo wa náà la máa ń lọ sí. Ṣé ẹ ti máa ń lọ sí bóyá ibi tó ti ń ṣègbéyàwó, àbí tó ti ń sìnkú, àbí tó ti ń joyè? Ẹ dédé rí àwọn ọ̀pá àṣẹ kan tí ẹ ní rọ́bà tó tẹ̀lé, ṣùgbọ́n ikọ̀ tàbí ìránṣẹ́ ọba ló máa gbé ọ̀pá àṣẹ yẹn dání. N tó túmọ̀ sí nìyẹn wípé ọkàn mi náà wà ń bẹ̀ o, ṣùgbọ́n kò sáàyè láti yọjú gangan fúnra mi. N tó túmọ̀ sí nìyẹn. Tẹ́ bá ti dédé rọ́pá àṣẹ tẹ́ ẹ̀ rí ọba tó tẹ̀lé. N tó túmọ̀ sí nìyẹn. Ó yẹ pàtẹ́wọ́ fún mi. Ká tó béèrè ìbéèrè kẹ́yìn, ẹ jẹ́ àkọ́kọ́ kàn sí wọn lókè lọ́hùn ní fẹ́rẹ́. Ẹ̀yin bàbá wa àtẹ̀yin ìyá wa, ẹ ṣé gan. Ẹ máa bá wa wo African Children Network lórí ètò Yorùbá wa. Ẹ ṣáà máa bá wa tẹ láìkì, ẹ máa kọ́mẹ́ntì kí wọ́n ṣá. Ẹ ṣé o. Tọ́ ẹ káàbọ̀ sórí ètò náà. Tọ́ ìbéèrè kẹrin tiyín. 147. 147 ó jẹ́ ìrọ̀ 17. Àádọ́rin ni 70. So tá a bá fi mẹ́ta mọ́, ẹ ti rí i pé ó di 70 nù. So mẹ́ta ló fi dín ní àádọ́rin. Ó yẹ sọ bẹ́ẹ̀ o. Mẹ́tàdínláàádọ́rin 67. Mi ní mẹ́tàlé o. Mẹ́tàdínláàádọ́rin. Ó yẹ sọ sókè. Mẹ́tàdínláàádọ́rin tọ̀. Mẹ́tàdínláàádọ́rin 67. Ó sọ pé ó ní yọ 22 kúrò nínú 90. Kí ni 22? 22. Sọ ní 32. Kí wá ní 90? 90. Ó yá wá yọ 22 kúrò nínú 90. 22. Kúrò nínú 90. Ìṣirònú o. Mo la ṣe ní ẹní bí ẹní, ọmọdé kawó, èjì bí èjì, làgbàlagbà ń tayò, ẹ̀ta bí ẹ̀ta, ẹ jẹ́ ká tara wa lọ́rẹ, ẹ̀rin bí ẹ̀rin la ó máa. O lè sọ ní English, màá bẹ sọ ní Yorùbá, sọ lédè Gẹ̀ẹ́sì. 78. No. 30. 58.
kì í ṣe 51 òun ló gbà ọpẹ́lọpẹ́ pé sọ̀rọ̀ sókè 58 méjìdínlọ́gọ́ta ó yẹ pé o méjìdínlọ́gọ́ta 58 méjìdínlọ́gọ́ta 60 ẹ bá ń pàtẹ́wọ́ fún méjìdínlọ́gọ́ta tọ́ ó kàn yín 101 mọ́kànlélọ́gọ́rùn-ún là ń pè ó yá sọ bẹ́ẹ̀ o mọ́kànlélọ́gọ́rùn-ún mi ní lọ́gọ́rùn-ún mọ́kànlélọ́gọ́rùn-ún sọ wípé lẹ́tà tí à ń kọ sí mọ̀lẹ́bí ọ̀rẹ́ tàbí ojúlùmọ̀ jẹ́ àpẹẹrẹ lẹ́tà kíni? ení lẹ́tà àgbẹ̀fẹ́, èjì lẹ́tà àìgbẹ̀fẹ́, ìkẹta lẹ́tà mọ́kànró, ìkíní lẹ́tà gbẹ̀fẹ́, ìkejì ní lẹ́tà àìgbẹ̀fẹ́, ìkẹta ní lẹ́tà mọ́kànró. Èwo nínú mẹ́tẹ̀ẹ̀ta? Lẹ́tà tí à ń kọ sí ẹbí, mọ̀lẹ́bí, ọ̀rẹ́ àti ojúlùmọ̀ ẹni. Lẹ́tà àgbẹ̀fẹ́. Ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn. Lẹ́tà àgbẹ̀fẹ́. Ohun tó túmọ̀ sí ni wípé nígbà tó ń sọ ìtumọ̀ kan lẹ́ǹkan gẹ́gẹ́ bá a ṣe pé èyí tẹ́lẹ̀ ìtumọ̀ sí ni wípé ó gba ẹ̀fẹ̀. A lè béèrè ekulé, a lè béèrè ẹja ilé, a lè béèrè olóńgbò, kódà wọ́n lè béèrè àwọn ìdun tó ń yọ yín lẹ́nu ń jọ́ kìíní àná ńkọ́, ó gba ẹ̀fẹ̀. Ṣùgbọ́n lórí lẹ́tà ìgbẹ̀fẹ̀ òun là ń kọ wáṣẹ́, òun là ń kọ sí ọ̀gá ilé ẹ̀kọ́, òun là ń kọ sí gómìnà, òun là ń kọ sí ààrẹ. Lẹ́tà sàn láàrin ní títí ẹ̀, sàn láàrin ni ibi ó bá ń lọ ni ó kọjú sí. Ó gbọ́dọ̀ máa yà bàrà wípé kíní aya yín ńkọ́, ọmọ yín ńkọ́, ìyá ilé ọ̀kan ńkọ́ àbí ìyá ẹlẹ́ǹkùlé. Kò sí, òun ò gbẹ̀fẹ̀ ń tiẹ̀. Ṣùgbọ́n lẹ́tà gbẹ̀fẹ̀ òun là ń kọ sí ẹbí, ará, ọ̀rẹ́, bàbá, ẹ̀gbọ́n àti àbúrò ẹni. Ó yẹ pàtẹ́wọ́ fúnra wa. Ẹ jẹ́ pàtẹ́wọ́ fúnra. Ìbéèrè karùn-ún yín. 58. Ìkejìdínlọ́gọ́ta. Ìkejì ó yẹ sọ ìkejìdínlọ́gọ́ta. Ìpèdè kan wà tí wọ́n máa ń pè ní èdè Yorùbá. Wọ́n ní ìyàwó yóò bí sùn yóò sì bí wálẹ̀. Ìyàwó yóò bí, ẹ ti gbọ́ rí? Ìyàwó yóò bí sùn yóò bí wálẹ̀. Ẹ gbọ́ rí? Wọ́n máa fi ń ṣàdúrà fún ìyàwó. Tí lọ síbi ibi tí wọ́n ti ń ṣe dẹ̀mọ̀ mímọ́ àbí ìdáná rí. Níbi ìdáná tí àwọn alága dúró wọn àtàwọn alága jókòó tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní súre fún ìyàwó jọ̀hún, wọ́n máa súre fún wọn. Wọ́n ní ìyàwó bí sùn yóò bí wálẹ̀. Kí ni ìsùn? Kí ni wálẹ̀? Ìsùn ni láyọ̀ ni ó sọ. A ti mọ̀ pé yóò sọ láyọ̀. Olúwa o. Sọ. Ọkùnrin àtobìnrin. Èwo ni sùn, èwo ni wálẹ̀? Ó gbà. Èwo wá ní sùn, èwo ni wálẹ̀? Má fi búrẹ́dì komi lómi ọbẹ̀ lọ. Kí ni sùn? Ọkùnrin. Ẹ bá ń pàtẹ́wọ́ fún. Ẹ bá ń pàtẹ́wọ́ fún. Ó gbìyànjú o. Ìsùn àti wálẹ̀, ọkùnrin àtobìnrin. Tọ́ mo fàdàgbà ètò rọ̀ sórí yín o. Ó yá. 73 mẹ́tàléníàádọ́rin. Mẹ́tàléníàádọ́rin. Kí ni Yorùbá ń pè àwọn òǹkà yìí ní èdè Yorùbá? 91 àti 102. 91. Kí là ń pè 91? Kí là ń pè 91? Mẹ́sàndínlọ́gọ́rùn-ún 91. Ọmọ yìí sì pa mí lẹ́rìn. Ó pa mí lẹ́rìn ayọ̀. Ó pa mí lẹ́rìn ayọ̀. Mẹ́sàndínlọ́gọ́rùn-ún. Ó yọ kúrò ní o.
ó gbìyànjú gan ó gbìyànjú ó gbìyànjú tó ti mọ ohun tó tẹ̀lé ṣùgbọ́n wá gbìyànjú kí là ń pe 90 lédè Yorùbá. ọ̀kànléláàádọ́rùn. ẹ bá ń pàtẹ́wọ́ fún ọ̀kànléníàádọ́rùn tọ́ àdúpẹ́ látàárọ̀ ẹ̀yin méjèèjì lẹ fakọyọ mú kọ́kọ́ fẹ́ kẹ́ ẹ pàtẹ́wọ́ fúnra yín èmi gan pàtẹ́wọ́ fún yín. ọ̀gá nìyá múdà wọ́n ní ẹnìkan ló wà tí ìyá ẹ̀ ò rí kankan mú dání. ọ̀gá nìyá múdà àwọn ọmọ yìí mo dúpẹ́ adúpẹ́ gbogbo ẹ̀yin èrò wòran wa nílé lóko lọ́nà òdì adúpẹ́ púpọ̀. ẹ tún ti rí o bí àwọn ọmọ wa ṣe fakọyọ nínú èdè Yorùbá kì í ṣe wípé bóyá kàn fẹ́ kàn máa figagbága a fẹ́ kàn máa rántí àṣà wa kàn rántí èdè wa kàn sì rántí ìṣe wa ni kó má kúrò lọ́kàn wọn. a sì dúpẹ́ pé àwọn ọmọ yìí wọ́n gbìyànjú látàárọ̀ lápá kìíní apá kejì gbogbo àwọn méjèèjì náà fakọyọ. ní ti àkọọ́lẹ̀ tó wà níwájú mi ọ̀mì làwọn méjèèjì ta ọ̀mì làwọn méjèèjì ta ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn. ẹ̀yin ní máàkì 3 àwọn náà sì ní máàkì 3 ẹ pàtẹ́wọ́ fúnra yín. máàkì 3 làwọn méjèèjì ní tọ́ ẹ gbìyànjú gan ẹ fakọyọ mo sì dúpẹ́ púpọ̀ fún ọbẹ̀ Èdùmàrè tó jẹ́ kó ṣeé ṣe fún wa. tọ́ láti iléeṣẹ́ African Children Network tá à ń gbé àṣà àti ìṣe àti èdè Yorùbá lárugẹ pàápàá jùlọ láàrin àwọn akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ kékeré àti ní ilé ẹ̀kọ́ girama lábẹ́ àkóso bàbá wa Aṣíwájú Kúnlé Abíọ́nà. ó náà ní kí a fún yín ní àwọn ẹ̀bùn kéékèèké yìí pé kẹ́ má bínú kẹ̀kan fi sára rin dé bí ẹ bá ṣe ń lọ àsìgbàládùra pé lílọ yín délé láyọ̀ ni. àti envelope kékeré yìí náà ní kẹ́ fi ṣe owó ọkọ̀ kó ẹ ṣeun púpọ̀. tọ́ wọ́n kú gbà gbogbo ọwọ́ wọn máa ròkè o àti iléeṣẹ́ African Children Network náà wọ́n ṣe o ẹ̀yin náà ẹ ṣeun púpọ̀. ará ilé adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín pé látàárọ̀ pé tẹ́ ṣe fìdílé nǹkan tẹ́ ń gbọ́ wa etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di láṣẹ Èdùmàrè ojú tẹ́ sì ti fi ń wò wá kò ní fọ́ ṣùgbọ́n ẹ̀bẹ̀ kan náà la wá bẹ̀ yín ni pé ẹ bá wa share ẹ bá wa pín ká ẹ jẹ́ káwọn àwọn ènìyàn wa nílé lóko kán mọ̀ nípa ètò yìí ẹ pín ká ẹ fẹ́ràn rẹ̀ kẹ́ pín ká kẹ́ sì tún bá wa subscribe sí. àpò ṣàṣàmùrà ọ̀hún kì í gbẹ àpò yìí ò ní gbẹ láéláé lógo Èdùmàrè àti dúpẹ́ pé ọba tó bá wa fi ètò àdàgbé ìnírọ̀ sí ibì kan lónìí ògo ni fún Ọlọ́run lókè ọ̀run.